tó ìbà lọ́wọ́ Elédùmarè, ọba àjíkí, ọba àjíkẹ́, ọba afẹ́nifẹ́re, ọba àjùwàpè, agbẹnimọ́dẹ̀yìn, afúnimọ́ṣẹ̀rẹ̀gún, ọba alógúnlọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbára àdúgbò, abọ́ gbogbo tí fi yọmọ ẹ̀ náà fìn ìbà. ìbà àwọn àgbààgbà obìnrin, àwọn akáṣọ lérí mọ́ ẹrù obìnrin bambam tán yanyan, ìbà yín o. ìbà láàlú ògiri òkò, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọwọ́ rẹ, bí kò ló bá júbalẹ̀ ilẹ̀ ó lanu. ilẹ̀ àpèọ́ lónìí mọ́jà ṣe ọ̀tẹ̀, mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀, mọ́jà kẹ́gùn ayé ogun alẹ́sẹ̀, mọ́jà jìsọ́fẹ́ àwọn àgbàlagbà, aṣọ ọ̀ka ènìyàn mọ́jà tẹ̀. ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò ní gbà, Elédùmarè ó dọwọ́ rẹ, mọ́jà bárò ẹni bẹ́ẹ̀ tó papọ̀. ilẹ̀ Yorùbá dọwọ́ rẹ o, ẹ̀yin tẹ́ nílé ayé. ẹ mọ́jà arógun, ẹ mọ́jà arọ́tẹ̀, ẹ mọ́jà arí wàhálà, ẹ mọ́jà arógun òpáyé kéke. ṣé ẹ rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ nílùú yìí lọ́wọ́lọ́wọ́? ọ̀rọ̀ tó lákàkì tó sì lágbára ni, ó ṣòro dá sí. ó ṣòro dá sí, téèyàn bá gbọ́nú kó gbọ́n lẹ́yìn, ó ṣòro dá sí. tẹ́ ẹ bá wò ó lónìí olónìí ni wọ́n rọ odidi IG Nàìjíríà lóyè, bí wọ́n resign, bí wọ́n rọ̀ wọ́n lóyè ní eléyìí tí bá ti wò jẹ́ ń bẹ̀. ṣùgbọ́n mo fẹ́ kẹ́ lọ mọ kíní kan dájú, ara àwọn apájà ìjọba tó bá wà ń ta òní IG tó jẹ́ olórí ètò ààbò. tètò ààbò bá mẹ́hẹ, tí ìlú ò fararọ, tí ìlú ò rojú, tí ò ráyè, olórí ètò ààbò, olórí ẹ̀ṣọ́ náà là á pè lákèésí. tá a bá wá ké sí, òní ò mọ fi wá lọ́kàn balẹ̀, tó sì mọ fún wa nílànà tá a mọ̀ tọ̀. nígbà yẹn mo jáde, bàbá wa Ẹgbẹ́tókun, mo sọ̀rọ̀ láti bí ọdún méjì tíjọba yẹn ti wà lọ́wọ́, tá ti wà lórí àpèrè yẹn ni mo ti ń pariwo pé bàbá Ẹgbẹ́tókun, tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá kẹsẹ̀ járí nínú ìjọba tí wọ́n ń ṣe lọ́wọ́, ọwọ́ yín ló wà, ọwọ́ yín ló wà. tí bàbá Tinubu bá kọ̀ tí ò sọ̀rọ̀ lórí bí nǹkan ṣe ń ṣe àwọn ọmọ Yorùbá, kò yẹ kẹ́yìn tẹ́ ẹ já ìjì ò mọ́ sọ̀rọ̀. wọ́n pa ọba lẹ́kìtì, Ẹgbẹ́tókun ọmọ Yorùbá ni, kò yọjú, kò sí ẹlẹ́bẹ̀ún sáwọn tí nǹkan ṣe. ara tó ti àfẹ́tì bàbá Bọ́lá Ahmed Tinubu nù. mo sọ gbàgbàgbà nígbà yẹn, mo ní bàbá Ẹgbẹ́tókun ó bàjọba yìí jẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu. ẹ̀yin ò sọ̀rọ̀, ẹni tó jó lórí ètò ààbò náà ò sọ̀rọ̀. ewu ni. adákẹ́ ọ̀rọ̀ náà lọ. wọ́n ti gbàgbé pé bínibíní a máa bí ní bèrèbèrè ó bèrè. nínú tó burú jù láyé, wọ́n ní alábòsí a máa tẹ́gbẹ́, alábòsí a máa kọ́lé, alábòsí a máa bímọ, ṣùgbọ́n àtúbọ̀tán ń kọ́. Ọlọ́run ò yọ̀ǹda, Elédùmarè ò yọ̀ǹda àtúbọ̀tán falábòsí. bàbá Ẹgbẹ́tókun, ṣé pátá ọ̀ apẹ̀rẹ̀ lè ní? àpèrè tẹ́ ẹ wọ àtẹ́rò bẹ́ẹ̀ ní kú bẹ́ẹ̀ mọ́ láéláé. mo sọ fún ìjọ kìíní àná, ìjọ kan ń bọ̀ ẹ wàá darapọ̀ mọ́ wa, léèní ẹ ti darapọ̀ mọ́ wa. léèní báyìí ẹ̀yin náà ti darapọ̀ mọ́ aráàlú. Yorùbá ní kì í tán lára bàbá kó mọ̀ kú dànsákì. dànsákì tẹ́ ẹ mọ̀ lò gan, ẹ mọ̀ fi tìfura lẹ́ fi mọ̀ lò, torí kí wọ́n bá gbóyin lọ́wọ́.
àwọn nǹkan téèyàn máa ń wò ní tá a fi máa ṣe dáadáa ibi tá a bá gbà gòkè toró náà làgbà sọ̀kalẹ̀ padà àwọn tẹ́ ẹ sì fi síbẹ̀ nígbà tẹ́ ẹ ń gòkè lọ àwọn ilẹ̀ ń padà bọ̀ wá bá bí ilé ayé ti rí nu ilé ayé ò jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ pé lódì yín náà ni wọ́n ló kú lónìí bí gbogbo ayé ó ṣe mọ́ sọ pé lágbájá lọ náà nu ọlọ́run má jàre kò ní ṣẹlẹ̀ sẹ́yìn lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ̀ ní kú fọ́tayọ̀ ṣùgbọ́n ìtàn ń pè lẹ́gbẹ́ tó kun ẹgbẹ́ tó kun lánàá ẹgbẹ́ tó kun jẹta lénìí àwọn tó mọ̀ yín lánàá àtẹ̀ní nìkan ni lọ́la ìtàn ló kù táyé ọmọ sọ ń pa yín òkú àwọn ìpín gbà kan náà àti ní àjì kan tí ń jẹ́ ẹgbẹ́ tó kun tó wá láti láàró ìtàn ló kù ìtàn ló kù ìtàn àwọn pariwo nìyẹn tá a fi ń sọ fún yín gbogbo gbà wípé ìtàn gbogbo tá a ṣe lé ní ìtawà náà jókòó tí kámẹ́rà lé ní ìtàn ní tó bá dọ̀la ìtàn kò sẹ́ni ó kó bàbá rẹ̀ rí dìgbòrò kò sẹ́ni náà ibi tá a ṣe gbẹgbẹ agbára wà lónìí tá a bá pàṣẹ pé kéèké máa ṣẹlẹ̀ láti Katsina títí dé kò yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ wá rí lò fáwọn ọmọ ìyá yín àwọn ọmọ ìyá yín wá ń sunkún ìpayín kékeré lójoojúmọ́ ẹ jẹ́ ṣàkàwé kan fún yín nígbà tí Buhari wà níjọba Burantai ní dìfẹ́ǹsì Buhari ó ní ọkùnrin kan wà gbórúkọ ẹ̀ tó jẹ́ IG nígbà yẹn àwọn méjèèjì ni wọ́n lé olóyè Sunday Igboho kàbàkàbà kúrò lórílẹ̀‐èdè yìí wọ́n tún lé wọn Kòtónú nítorí pé olóyè Sunday Igboho sọ fún Saliu Légàgà pé má pa àwọn èèyàn mi mọ́ kò fọ́ létí o olóyè Sunday Igboho ò fọ́ Saliu létí o kódà kò tutọ́ sí lára lásán pé má pa àwọn èèyàn mi mọ́ nítòlóyè ń rí ọ̀ràn fún lọ́wọ́ Buratai nù wọ́n lé wọn wọ Kòtónú wọ́n lé olóyè títí wọnú ẹ̀wọ̀n ní Kòtónú wọ́n wá ẹ̀mí rẹ̀ ọlọ́run ò fẹ̀mí olóyè lé wọn lọ́wọ́ bó tẹ̀ jẹ́ pé ilé ìta aṣọ yìí náà òun náà ti di tàn agbára dọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo wa nílẹ̀ Yorùbá lájọjà gidi yòdò pé ewu tán wàhálà tán látijọ́ Fúlàní máa ń fọ́ àwọn ìyá wa létí nínú ọjà ni tí wọ́n fọ́ wọ́n létí nídìí obì ẹni bá gbóko wájú rí táwọn ìyá wọn bá gbé obì lọ sọ́jà tá bá pe owó kan fún mọ́là tí mọ́là bá rí pé lórí obì tó jẹ́ pé ilẹ̀ ní wọ́n sì fọ́ àwọn ìyá yẹn létí tí ò sí táwọn ìyá yẹn ó ṣe nítorí pé Babangida ló wà ní gọ́fíńmẹ̀ntì nígbà yẹn ìgbà tábàtà wà ń bẹ́ àmọ́ tó fojú wọn rí tí mọ́là bá fẹ́ ní láàrin ọjà wọ́n lè dédé yọ̀bẹ báwọn ò fẹ́ nǹkan kan mọ́ wọ́n dẹ̀ dàrú kò sẹ́ni bọ́ọ̀dì tó lè dá wọn mú gbà yẹn gbogbo ń tán pé ní Nàìjíríà àmì láyé ní sọ́pọ́ọ̀tì Haúsá dọ̀la òun ni Dasaki ti ń bẹ lára wọn àti Fúlàní. ilẹ̀ Haúsá ló bí wá sí gbogbo àwọn tá a lọ sí skul nílẹ̀ Haúsá la mọ nǹkan tó dúró nígbà yẹn a ní lè declare pé Yorùbá ni wá ní gbangba tí wàhálà bá dé everybody wa ó gbọ́dọ̀ gbọ́ Haúsá yẹn lágbọdún agbódúdú tó mọ sọgbà tẹ pé Haúsá ni ọ torí kán lè spíà ẹ̀mí rẹ. ìjọba wa dọ́wọ́ Yorùbá wọn ló dorí akáyín àkàrà wa tú sépo n tó pa ẹ̀mí lẹ́kún nìyẹn tó yí ọkàn mi padà lórí ìjọba tó wà ń ta. ṣùgbọ́n Yorùbá ní àròkàròkà ní máa ń fa ẹkún àsundà wá torí pé tá a bá dijú bí Yorùbá ṣe dijú yìí tá a bá dì í tá a láàánú là á tá a bá ṣe bẹ́ẹ̀ dìde lẹ́kọ̀ọ́ sí ìka tí bàbá Bọ́lá Ahmed Tinubu fi wá ṣe olódò ọ̀rọ̀ mọ́sán lónìí kò sí ní tó fẹ́ fẹ́ nìkan kan ṣe nílẹ̀ Yorùbá ìbá lọ́dún mẹ́jọ rẹ̀ kó lọ́dún mẹ́rin ẹ̀ kó mọ̀ sí tiwa òun náà kú mbẹ́njọ́ kan yóò padà wá sí bọ́dí lọ́hùn àbí ibikíbi tó bá wù ú
ṣùgbọ́n àwa ò gbọ́dọ̀ ronú bẹ́yìn ṣe ronú, ẹ̀yin tọ́lọ́run gbé ayé lé lọ́wọ́ nílẹ̀ Yorùbá lónìí, táwa bá ronú bíi titi yín nǹkan ó bàjẹ́, àdí ó dá sí. Àwa ò gbọ́dọ̀ ronú bíi titi yín, ẹ̀yin lẹ lérò tó dáa pẹ̀lú wa. Àwa mọ̀ pé táwa bá ta láta tán nǹkan ó ṣe àwọn èèyàn wa, ọṣẹ́ ó ṣe wọ́n, nítorí pé ìran Yorùbá ìran tọ́lọ́run fún ní ẹ̀mí sùúrù ni wọ́n. Kí irú Àtíkù wá tẹ́wọ́ gbàjọba lọ́la, kí ló fún aláṣọ́ránsì àmì ìdánilójú pé wọn ò ní máa pa wá lọ́mọ, pa wá láya, pa wá lẹ́gbọ̀n, pa wá lábúrò. Ìdí nìyẹn tá a fi sọ pé àpérò gbọ́dọ̀ wà. Àpérò yẹn máa wà o, ẹ má jẹ́ parọ́ tàn yín jẹ, ẹ dá sí àpérò wà. Àwa ó bára wa sọ̀rọ̀, àwa tá a fẹ́ kílẹ̀ Yorùbá ó tẹ̀síwájú. Èèyàn díẹ̀ náà ní máa ń ṣèlú tí mo fi dá. Kì í ṣe dandan ní ká lówó bí Abíọ́lá, kì í ṣe dandan ní ká lówó bí Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá àbí Mákindé Núgà ká tó ṣèlú bàbá wa. Ìwọ̀nba tá a bá rí náà á fi ṣèlú wa. Ọlọ́run dẹ̀ fún wa ṣe. Àwọn tó tìlú ìdébi tó dé dúró yìí, wọn ò pa àgbọ̀ náà tàbí bílíọ̀nìà ni wọ́n tí wọ́n fi rí ṣe débi tá a bá délé nìyí. Tẹ́yìn fi ń rí bẹ́ẹ̀ rìn tọkàn yín balẹ̀. Ṣùgbọ́n gbogbo wọn ní bọ̀yì ṣeré bọ̀yì ò ṣeré bọ̀yì ó lọ́jọ́ kan. Òun ni irú tó ṣẹlẹ̀ sí yín lénìí. Ìjọba yẹn tán lọ́wọ́ yín, kò sọ́gbọ́n, ó ti tán. Ó ti tán. Ó ti di tàn pé ẹ wọṣọ ọlọ́pàá rí. Ó dé tàn. Nínú ọ̀ràn yín, táwọn ọ̀ràn yín náà bá ń ṣe báyìí, pé àwa lálẹ́gbẹ́ tó kun ọmọ wa ní, ó ti di tàn lénìí. Ìgbè àwọn náà wà ń bẹ̀ lánàá ló kù. Sọ ọmọ ẹgbẹ́ tó kun fọ́mà, ó ti di fọ́mà IG Nàìjíríà. ń tẹ́ ẹ ṣe lórí àpèrè yẹn lókùtà yóò máa tọ́ka sí ní dáadáa tí àwọn ọmọ yẹn wà jẹnu ẹ bá jẹ tírílíọ̀nìà ayé ń tẹ́ ẹ ṣe làwọn ọmọ yẹn ò jẹ ibẹ̀ wọn ti jẹ ibẹ̀ wọn ti jẹ. Bàbá mo tó bẹ̀ Ọlọ́run fún yín, Ọlọ́run fi gbàdọ̀ gbogbo ìrìn àjò inú ayé, Ọlọ́run fi dẹ̀ lọ́rùn. Èrò tí máa wà lẹ́mìí èèyàn tí yẹn máa fi ṣe dáadáa, tó bá jẹ́ pé dáadáa kan bẹ tẹ́ẹ̀tún ṣe tí ó yá àwọn aburú tẹ́ ti ṣe sẹ́yìn padà, Ọlọ́run ó fún yín ṣe. Mo tó bẹ̀ Ọlọ́run fún yín lórí yẹn because èèyàn ò lè gbọ́ tán. Amukun mẹ́kọ náà ní làákàyè, ṣùgbọ́n nítorí ẹ̀kọ́ tí mo mọ́kun ní ó jẹ́ káyé orí bí ẹni tó ní làákàyè. Tẹ́ ẹ bá fún ní chánsì yóò sọ̀rọ̀. Irú ẹ̀ lélẹ́yìí táwa ń sọ yìí. Àwa tẹ́ ẹ rò pé àgbọ̀n tá à ń bá yín sọ ń gbà yẹn, tẹ́ ẹ rò pé dídìrín ni wá, àwa làwa ń rí ibi tẹ́ ẹ ti ṣubú là ń jẹ mọ̀mọ́ lénìí. Kò dùn àwa, kò dùn wá. Nípa insecurity títí ọba tí wọ́n pa ńlá sòkè ẹ̀ sọ̀rọ̀. Wọ́n sì pa ọba 10 láti gbà táwọn Boko Haram ti bẹ̀rẹ̀. Nínú ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ti pa ọba 5 nílẹ̀ Yorùbá. 5 la kà nínú ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu tí ẹgbẹ́ tó kún jẹ́ IG rẹ̀. Sọ́gbà tó múrú àwọn bàbá ẹgbẹ́ tó kún tí wọ́n wà ní gọ́ọ̀mẹ̀ntì tí kú ṣe ń pa ojúgbà wọn. Tẹ́kù òkè bí eku ní tẹ́rítìrì tó ti wá, tẹ́yẹ ò fọ̀n bí ẹyẹ, tọ́mọ èèyàn ò fọ̀n bí ọmọ ènìyàn. Tókàn wọ́n sì balẹ̀. Ẹ̀mí ò mọ tẹ́ ẹ fẹ́ àbọ̀ tẹ́ ẹ fẹ́ jẹ́ faralé. Tara rí ó fi kí yín káàbọ̀. Mi ò mọ̀. Ẹ̀yin náà ẹ wo ẹ̀yìn, ẹ wo sakúnrin àjò yẹn. Agbára wà lọ́wọ́ yín. Tó jẹ́ pé tẹ́ ẹ bá lọ sí Ìró Èkìtì yẹn gbà yẹn, àbí òru ní last week yìí, kẹ́kàn gbé fúláìtì lọ sóńdó. Gbé IG wá síbẹ̀ wá wo ohun tó ṣẹlẹ̀. Àwọn tó ń rìnrìn àjò yẹn, ìhun ò ní fẹ́ dá sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ tó wọ́n mọ̀ pé IG ó bínú toró bínú orú ẹ̀ lánàá. Kí ló múrú olóyè Sunday Igboho sákàbàkàbà fẹ́mi wọn sásàlà? Ṣebí nítorí pé àwọn tí Buhari ń lò bí àsọmọgbè bí dìfẹ́ǹsì ẹ̀ bí IG ẹ̀ ń gbà yẹn ni wọ́n dìde tó jẹ́ elédè rẹ̀.
bọ̀ ẹ̀yin tẹ́ ń jẹ́ lédè tiwa lẹ́nìí kí ni ipa tẹ́ ẹ kó kò sí. Wọ́n dúnyàn lọ́rùn Ìbàdàn kí lẹ sọ as IG tó jẹ́ ọmọ Yorùbá kí lẹ sọ ìgbésẹ̀ wo lẹ gbé. tó nípa security Ṣèyí lọ síbì kan interview yẹn complex gan pọ̀ bọ̀ mọ̀ pé yìí náà ti máa rí wò bọ̀ ibi fúnra kan wà tí bọ̀bọ̀ kan tó wá láti Ẹdó tó wọn àti ẹ̀ ti ń takùrọ̀sọ láti jiyàn láàrin ara wọn tó sọ̀rọ̀ nípa insecurity. Ó sọ responsibility ìjọba tó wà lórílẹ̀‐èdè lọ́wọ́ tí wàhálà fi ń ṣẹlẹ̀. Ṣèyí lọ ní pé ṣé ayé Tinubu ni insecurity bẹ̀rẹ̀ ni ṣé bó ti wà ń ta kí Tinubu tó dé bọ̀ tí Tinubu bá dé Tinubu náà ó campaign fáwa náà ni pé life yín àti property yín òun ó save ẹ̀ òun á secure ẹ̀ fún yín ní àdéhùn tó ṣe. Ẹ̀yin náà gbọ́ ìtàkùrọ̀sọ wọn ẹ jẹ́ fi hàn yín. You people are projecting. Ẹ̀gbọ́n Ṣèyí, don't project your own fears into me. I think if you dey go from Benin to Abuja by road now, you no go only need your transport that dey freeze. In fact, I no go advise make you try am. You go also need to keep kidnap ransom. You see, these are some of the things. That is It's not today that they've been kidnapping people in their house. In Edo State, South Nigeria. I am from Edo State. I know what we are facing as we speak. 2 doctors, 2 brothers of the same mother and father were kidnapped in Auchi. One was murdered. The body was thrown into the river. The second one, they were freed. I have had to be part of the release of several kidnapped victims. And they know they ask for small money. As they pick you, 20 million, 30 million, 50 million, 100 million. For this economy, is it so hard to secure Nigeria? Do you know the primary purpose of government? The primary purpose of government is security and welfare. Every other thing is secondary. Road is secondary. School is secondary. Taxes is secondary. Security and welfare. Any government that has failed, to so much so that a foreign power have to land tomahawks in a place in your country. Your country, your government don't know where they dey, but a foreign power with no boots on the ground as are then had to land tomahawk on their head. That shows how incompetent, grossly incompetent that administration is. Do you know that in a state in the northwest, an assistant commissioner of police was warned by bandits that they are going to unalive him? Bandits warned him. They warned him. They went to his station, got him, unalived him, and took his uniforms. Then they now came another day to say they want to negotiate with bandits. The bandit leader wore the uniform of that assistant commissioner of police to the negotiation. Do you believe any other government would have done better regarding security? That the freeze is not hard. What we lack is political leadership. Do you know that I told you say I be barrack boy. I was a senior president for a military Catholic church. I had soldiers under me as youths. And when they go and come back and tell us story, horror, that you go catch person, one person go intervene. Military go they do one thing, civilian go they do reconciliation. Reconcile with who? The reconciliation of a bandit is between the bandit and his God. The reconciliation of a terrorist is between the terrorist and his God. Your job as government is to arrange that meeting. And the earlier you arrange that meeting, the better for all of us. So this government does not have a clear-cut policy on what they want to do. Let me tell you, a serious government will end insecurity in 1 year. It's not hard. Are the bandits more trained than our soldiers? Are the bandits more kitted than our soldiers? Do they have more emeralds than our soldiers? Have you ever seen a bandit with a tank? Do you know how many T-72s that Nigeria has? Do you know how many T-54s that Nigeria has? Kó mọ́ náà rẹ̀ pé mi nìkan ni mo rí ṣẹ́yìn náà ti rí báyìí sìn. Ṣẹ́gbọ́n tí Ṣèyí lọ sọ tàbí tí ọmọkùnrin yẹn bá Ṣèyí lọ sọ ṣé kí èso òdodo ọ̀rọ̀ ni? Ibẹ̀ yẹn kọ́ là ń lọ part A nù. Part B tí mo tún mú wá. Bàbá Bọ́lá Ahmed Tinubu ní jábọ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho bá gbogbo wa sọ, pàápàá èmi nìkan ní one on one wípé ẹni tó bá fẹ́ràn òun yóò fẹ́ràn Bàbá Bọ́lá Ahmed Tinubu torí pé ara ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé láàárọ̀ ọjọ́ lẹ gbé nígbẹ̀yìn. Ó dùn wá o, ẹ má jẹ́ àpárọ̀ tàn wá jẹ, ó dùn wá gidi gan. Ṣùgbọ́n wọ́n ní ọmọdé kékeré ò ní mẹ́kọ́ jẹ, ẹ̀yin sọmọdé o,
òwe ni o wọ́n ní kó mọ́ra lọ́wọ́ ní tó ṣẹlẹ̀ ẹ jẹ́ àgbà pé kò síkú tí ó pàgbà tá à ní bá po lórí rẹ̀ ńbẹ̀. now Olóyè Sunday Igboho ti wà nílé rẹ̀ ọkàn rẹ̀ ti balẹ̀ báyìí sáàmù wa wò yín níran àwa ò kì í sọ máa lé àwa ò ní wò yín níran because àwọn àpẹẹrẹ tágbára yẹn bá bọ́ sọ́wọ́ Fúlàní Yorùbá dáràn lórílẹ̀‐èdè yìí so géèmù ló kù tá a fẹ́ play wọ́n bọ̀ láti play géèmù yẹn ló mú mi máa pariwo àpérò ọmọ ìlú a sì ṣe àpérò yẹn ẹ̀rí pé mo tẹnumọ́ gé ogun lèmi màá make sure fàpérò yẹn wáyé níbi tí tùbínùbí ọ̀rọ̀ ó ti wáyé pé bó la ṣe fẹ́ rìnrìn àjò ilẹ̀ Yorùbá yóò wáyé ìyẹn jẹ́ ní pàgbé tí mo wá ń lọ ọmọkùnrin kan ó ṣe fọ́nrán kan ó wá fi ń yé wa ń bẹ̀ pé ọ̀nà nìṣòro táwọn ní àwọn táwọn jẹ́ awakọ̀ tẹ́ ẹ bá wo orílẹ̀-èdè yìí ẹ rí i pé nígbà tí ẹ fọwọ́ kún owó epo gbogbo ìlú dàrú ibẹ̀ gangan nìṣòro ti wọlé sórílẹ̀-èdè yìí owó epo tó lòkè dọ́là fòfẹ̀rẹ̀ ó lòkè náà dọ́là ń wálẹ̀ owó epo ń wálẹ̀ ní tètè owó ọjà wálẹ̀ débi pé àṣẹ tí wọ́n ń tó pẹ́ kọ́dà gan ráìsì tẹ ní owó rẹ̀ lọlẹ̀ wọ́n lẹ̀ subsidize ẹni ní tó yẹ kẹ́ ti ṣe láti lè tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀ ṣe ẹ̀sìn wọn à ń ṣe nígbẹ̀yìn ṣé kì í ṣe torí ìbò lẹ́fẹ́ ṣe gbogbo nǹkan wọ̀nyí torí àwọn èèyàn gbọ́n gan o mo dẹ̀ sọ ńgbà yẹn pé ṣe ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kejì mọ́ pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tẹ́ gbẹ́ àtàwọn pọ́lísì yìí tó le kankan ṣe ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kejì mo béèrè torí ẹ̀ máa ń sọ gbogbo pátá ẹ fẹ́ kó àwọn èèyàn rẹ̀ láti fẹ̀mí wọn lélẹ̀ mo sì rí pé iná rẹ̀ láti ṣe tó wù yín mo sọ ńgbà náà mo ní káwọn èèyàn tó lésì sí yín ẹ̀ na ìbọn sáwọn èèyàn létí tí kò wá máa lọ bẹ̀ báyìí ó ti ń lọ bẹ̀ but ẹ má dojú ìbọn yín kọlẹ̀ Yorùbá ẹ má bàa jọ̀hún ẹ má sọ pé ẹ dojú ìbọn yín kọlẹ̀ Yorùbá o ìyẹn jẹ́ ní ìkejì nígbà tẹ́ ẹ ṣe ọ̀nà tẹ́ ẹ lọ sí ọ̀nà VI tẹ́ bẹ̀rẹ̀ sí ní lọ ṣe VI sí kí náà ń porúkọ ìlú yìí Calabar ẹ ṣe kan láti Badagry lọ Sókótó mo ń rẹ́rìn-ín mo ní bàbá ìjọba yóò jọjọba mẹ̀kúnnù àwọn mẹ̀kúnnù tó sára wọn sóòrùn nígbà ààbò 2023 àwa la mọ̀ iye àwọn èèyàn tá a bẹ̀ jáde nínú ilé kí wọ́n lọ dìbò àdẹ̀mọ́ tá a fi campaign fún wọn ṣùgbọ́n gbogbo tá a fi campaign fún wọn lẹ́ni kò ṣẹlẹ̀ tá a rí èyí tó wu ẹ̀yin lórí ẹ̀mí orí wọn sọ pé bísínẹ́sì yín lẹ̀ mójútó kì í ṣe ọ̀rọ̀ Nàìjíríà gbogbo táwọn èèyàn sọ pé Tinubu is trying Tinubu ń try tó tọ́ ṣùgbọ́n gbogbo tí ń ṣe eléyìí tí ó fẹ́ fọ́ bísínẹ́sì tiẹ̀ ni kì í ṣe tí ó fẹ́ fọ́ masses ò tí jàǹfààní ìjọba yín kankan ó lé ara ní àwọn èèyàn gan àwọn nǹkan ò bọ́m̀bẹ̀ lónìí ní nǹkan tẹ́ dálẹ̀ ẹlòmíì ò bọ́m̀bẹ̀ ẹlòmíì ẹ̀mí rẹ ti bọ́ kẹlẹ́ máa ń tẹ́ nǹkan tẹ́ tí kí ní ẹ̀ ṣe wó ètò torí ẹ̀ mo fi ń sọ fún yín now ẹ ti ní ìdí sábìsì àwọn aráàlú ẹ ti ń mójú rere wọn ní gbogbo ọ̀nà ẹ lè bá àríbò inú odò wo la fẹ́ dán láàrú eléyìí sí ọmọkùnrin yẹn ń dọ̀bálẹ̀ láàárẹ̀ títì àwọn ọ̀nà kan wà tó lẹ́kọ̀ọ́ mọ́ra wọn máa play fídíò yẹn sìn tí ó jẹ́ pé ó ti worst ju táwọn èèyàn rìn láti jẹ́ pé bẹ́ẹ̀ láti rí jíjẹ mímu n tó mú àwọn èèyàn dìbò fún yín nù pé ìjọba yóò yàtọ̀ sí ti Buhari ìjọba yóò wá close mọ́ ti Buhari àtọ̀ gbọ́láyé Buhari gan ara ò ní àwọn èèyàn dé level yìí ara ò ní àwọn èèyàn débi àti sọ́sọ́sọ́sọ́ wàá mọ̀ pé Buhari yáwó tí dẹ̀ ń yá ń gbà náà ní ká rò mọ̀ báwọn èèyàn ní Nàìjíríà ó crash nísìnyí náà yáwó ni èyí náà ò yé yáwó kódà tó gbọ́ pé tó fẹ́ lọ yá mi báyìí nǹkan tí ò wáyé wà ń bẹ̀ nìyẹn despite pé tó ń yáwó ara ṣe ní aráàlú táwa òwò lẹ̀ wọ́n ń kówó tẹ̀ ń yá tẹ̀ ń kó fún
ìyẹn jẹ́ ní. Ìkejì, ọ̀nà Ọ̀tà, ẹ lọ sí ìgboro Ọ̀tà, ọ̀nà tó kúrò láti Ọ̀tà tó lọ sí Abẹ́òkúta, ọ̀nà federal government ni. Tí bàbá Ọbásanjọ́, bàbá Ìyábọ̀ bá kọ̀ tí ò ṣe nígbà tiẹ̀, bó ti jẹ́ pé bọ́lọ́run ṣe dá àwọn tí wọ́n nìyẹn, àwọn ò ní èrò oore fún Yorùbá rárá, àdẹ̀mọ̀ láti fi wọ́n sáàyè wọn ò ní tán gbà lọ́wọ́ wa. Ọmọ wọn tí bá ń díje ní ìsìn, bó ti sọ fáwọn ọmọ bàbá Ọbásanjọ́, kò sí lè tí ó díje nínú yín tí ó rí ìtẹ́wọ́gbà Yorùbá, kò sọ́gbọ́n. Ibi tí bàbá yìí ṣe sí, wọ́n níbi ẹ bá gbọ́mọ̀ládé, ibẹ̀ ní kẹ́ ẹ jóde, ibi bàbá yìí ṣe sílẹ̀ Haúsá, ibẹ̀ ní kẹ́ ẹ máa lọ, wọn ó ṣe títí yín bẹ̀. Ṣùgbọ́n lẹ̀ Yorùbá ìgbàgbé, nígbà tí ọ̀nà rí báyẹn, ẹ ń lọbẹ̀ kẹ́ lọ wò ó, ẹ ń lọbẹ̀ ẹ wo gbèsè ayé àwọn èèyàn lógún sí kẹ́ lọ wọ̀nà. Àwọn gómìnà kọ̀ọ̀kan ti try, níbi Lagos State ti try, Ọ̀yọ́ State ti try lórí ọ̀nà. Ṣùgbọ́n àwọn irú bẹ̀yẹn bàbá, ẹ bá bá wa dá sí àwọn bí ẹ tẹ́ ẹ mọ̀ pé ipa state government ò lè ká, ẹ bá bá wa dá síbẹ̀. Èrò tó wà ń bẹ̀ yẹn, ibi bá dẹ̀ ní ẹ̀mọ ìkẹta revenue tó ń generate ń bí tí ń lọ sí post federal government. Níbi ìbò ńláńlá ló wà ládùúgbò tá a sọ, làwọn àdúgbò tá a dárúkọ wọ̀nyí o, bíi Mòwe, Ìbàfọ̀, ìkankan, lọ sí gbogbo Owódé local government, Ifọ̀, Adó-Odò, Ọ̀tà. Ìbò tó tíkì ju ibẹ̀ ló wà. Ibẹ̀ láti ṣiṣẹ́ fún yín gbà yẹn bàbá, ẹ wá lọbẹ̀ lẹ́nìí kẹ́ lọ wò ó. Inú ìbànújẹ́ tán wà lọ́dún tí a campaign fún wọn pé ìbànújẹ́ wọn ó dẹ̀rín, wọ́n sì wà bẹ́ẹ̀ dọ́là. Bó o lè yàn ti lọ rú bẹ̀yẹn lọ sọ fún wọn pé the same person tá a wá bá yín fún lẹ́yìn òní, òun náà láti wá bá yín fún lẹ́lẹ́kejì. Nígbà tẹ́yìn gbé responsibility tó yẹ kẹ́ ṣe fún wọn, tẹ́ ẹ kó lọ tó dínú igbó, ẹ gbé lọ nú igbó pé ẹ ń ṣe vi lọ Kalaba, inú igbó bí tí ò ti ṣe èèyàn. Ó dùn mí, èmi ò ní parọ́ fún yín tòótọ́ bàbá, ó dùn mí, ó dùn mí o, ó dùn mí o, ó fọlọ́wọ́ bá búra, ó dùn mí gidi gan. Ó wà lára tó ta mí lára ń gbà yẹn pé kí ló táwọn èèyàn dájú báyìí. Ẹ̀ẹ́dẹ̀ ní rí táwọn tí ń sùn lódò tí ó rùn pa ẹ̀ ní rí tí wọ́n rò. Ẹ̀ẹ́dẹ̀ máa sọ pé àjọjọ́ nílùú ni, ẹ̀ máa sọ pé àwọn náà níjọba, ìjọba owó wá náà ni. Ẹni ẹlẹ́tọ́rẹ́tì ló ní power wo ló wà lọ́wọ́ ẹlẹ́tọ́rẹ́tì Nàìjíríà? Power wo ló wà lọ́wọ́ wọn? Bí iṣẹ́ yín díẹ̀ wọn bá tọ́lọ́run fún lágbára tẹ́ ń control orílẹ̀-èdè yìí, ẹ̀yin lọ́lọ́run fún lágbára, kì í ṣe àwọn mẹ̀kúnnù tó ní mẹ̀kúnnù ní kankan tó fẹ́ ṣe. Ẹ̀yin náà ẹ wo bí tọ́mọkùnrin yẹn ti ń dọ̀bálẹ̀, ẹ wojú ọ̀nà. Fídíò yìí dákun jọ̀ọ́ torí Ọlọ́run bá ń ṣí àyẹ̀kọ́ kan Nàìjíríà president lára bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ wo voters card tá a fi dìbò fún yín, a believe nù yín ni ó jẹ́ ká dìbò fún yín. Ẹ wo bá a ṣe tò tẹ̀léra wa lọ, ẹ dákun ẹ ṣàánú wa lójú ọ̀nà Bídà sí Àgáì, ọ̀nà Tẹ́jìnà ẹ dákun ẹ ṣàánú wa, ọ̀nà Yàwúrì sí Sókótó ẹ dákun ẹ ṣàánú wa, ọ̀nà Kòtàngórá ẹ dákun ẹ ṣàánú wa, ọ̀nà Ògójà sí Kàlàbà ẹ dákun ẹ ṣàánú wa, ọ̀nà Ìpele Ìṣùà kò ṣeé gbà, ọ̀nà Ẹ̀fọ̀n sí Alámọ̀kọ kò ṣeé gbà. Ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, a fi àsìkò àwẹ̀ yìí a fi bẹ̀yìn ni bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, inú odò la ti ń jẹun, ibẹ̀ la ti ń sínú. Nígbà tá a bá lo ọ̀sẹ̀ kẹ́kẹ́ tó lóòdù, a lo complete 10 days nínú tráfíkì Mọ́púà Bídà sí Àgáì. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ní ṣòfò ń bẹ̀. Ẹ dákun ara wọ ẹ̀bẹ̀ sí yín, a mọ̀ pé ẹ̀ ń ṣe ribiribi iṣẹ́ méje. Ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, à ń sọ́fà gidi gan lójú ọ̀nà yìí. Dráìsìsì la wà báyìí, tẹ́lẹ̀ bá fi ṣe àwọn ọ̀nà yìí. Ẹ dákun ẹ má tún jẹ́ kó di rẹ́sìsì, ẹ̀wọ̀n tó ju wá rí ní ọdún tó lọ ní 2025. Dráìsìsì tá a tún wà báyìí ní 2026 báyìí nìsín. Ojú wa tó ń rí mọ̀ bó lójú ọ̀nà yìí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. A mọ̀ pé Ọlọ́run ó fún yín ṣe. Ìwọ tó bá ṣe alápàdé bí ọ̀dàkùn máa ń ṣe ààrẹ, dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. À ń sọ́fà ibi tá a ti ń jẹ sàrí lélẹ̀, ibi tá a ti ń sínú, inú tráfíkì ni, inú odò ọ̀pù ni, ká tó débi tá à ń lọ. Bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ dákun ẹ ṣàánú wa. Ìwọ tó bá ṣe alápàdé bí ọ̀dàkùn máa ń ṣe ààrẹ. Ara àwọn challenges tá a fèsì nìyẹn, torí ẹ̀ la ṣe ń dírẹ̀bẹ̀ fún yín bàbá. Táwa bá forí jì yín, ẹ̀yin náà ẹ ṣe the needful, ẹ wá náwó sáwọn ọ̀nà tá a dárúkọ wọ̀nyí. Owó federal government Nàìjíríà ni, kì í ṣowó bàbá mi nìkan,
kì í so bàbá títí yín nìkan tẹ́ ẹ bá ná faraàlú kì í ṣe ìwọ̀ ẹ náwó òlú fúnlú tí àwọn babaláwa wa máa ń sọ nínú èdè Yorùbá ni pé ẹni bá ṣòwò ìlú ìní jèrè ìlú ẹ jẹ́ káwọn tí àjọjọ ṣòwò ìlú yìí ẹ jẹ́ àjọjọ jèrè ìlú yìí náà ṣé dandan ni àwa ò sọ pé kẹ́kọ̀ọ́ sí wa lápò ṣùgbọ́n ẹ ná fún wa káwa náà rí wípé àlẹ́ òun ṣàṣebì kan fún àtàwa náà rí lọ bọ̀ táà rí nǹkan tìbẹ́nu tí ń jẹ́ kí iṣẹ́ ìrìn gèrègèrè ló wa kó já gerege èyí iná kò sí àwa làwọn bá ṣe pèsè iná òru èmi sì tí mo ṣe ń sìn báyìí kò ní ìdí pé mo ń dúró de NEPA mọ́ nílé ayé mi níbi tí mo wà yìí ìyìn dúró de NEPA mọ́ mo ṣe generate iná tí ń lò ẹ̀rí ilé ayé àbẹ́ẹ̀rí bóníkálùkù ṣe ń ṣe lọ káàkiri nu ayé ìgbà kan la lo generator Nàìjíríà tá à ń lo epo yín nísìnyí à lo epo yín gan mọ́ everybody ti ń lo oòrùn àbẹ́tùn máa gba owó oòrùn lọ́wọ́ wa bàbá sówó oòrùn ẹ̀ máa gbà á bẹ́ẹ̀ ilẹ̀ ń lùzì ni bára ló lé lùzì á padà rí tí ó padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú kọ́lọ́run sá dẹ́mi tí yín náà sí kó dá tiwa náà sí ká lè fojú ara wa rí ibi tó ń kálukú contribution wa nínú ìdàgbàsókè orílẹ̀-èdè ibi tá a bá dé jẹ́ káwọn máa jáde ká máa bá yín sọ̀rọ̀ nìyẹn torí gbogbo àwọn tẹ́ kó tira yẹn mínísítà kan sì ń bẹ náà mínísítà yín tó yẹ kẹ́sì lé dànù òun lọkùnrin tó wà ń bi NEPA yẹn ẹ lé ọkùnrin NEPA yẹn dànù ó bà iṣẹ́ yín jẹ́ gan òun ló da ìrìn àjò ìjọba yín rújù wọn àtẹgbẹ́ tó kù àṣírí mi lẹ́gbọ́ lé nìyí àwọn oníṣọ́jú báyìí lórí kan ní ilé nìyí títí táfi mọ́ mákọ̀tò ètò mi wá èmi tí ń tòótọ́ bàbá àṣà. Mr. Speaker, we can even declare legislative emergency. Close the House, shut it up. Who are you legislating for? What laws are you making when the country is running in blood? The country is running in blood and tears. You cannot go, the farmers cannot go to farm. Our traders cannot go to market. Worshippers cannot go to mosque, cannot go to churches. Then what are you legislating here? Mr. Speaker, if the government is not prepared to actually do the right thing that will protect the lives and property of our people, I urge on you, I urge on this honorable house, as a house of the people of Nigeria, to stand up to pay the supreme cost. And that is no more than to shut this house down and to call emergency on any legislative issue and wait until the right thing is taken by the government of the day. Mr. Speaker, I also want to believe we are equally responsible. We should also go down to our constituencies. Civil, what do you call them? Civil vigilante. Let's go and reorganize our vigilante groups. We take commands and take charges of such civil organizations to see how we can salvage and protect our country, Nigeria. It's for us to have absolute safety. Mr. Speaker, Nigeria must have absolute protection of the lives and property of our own people. This is my take, Mr. Speaker.